Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ fún ìmáàmù àgbà ìlú náà ní ìwé ìfisùn fún lílọ sí hajj láì fi tó ààfin létí. Dúkùú láàrin Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù àgbà ìlú náà kò dàbí èyí tó múra àti parí o. Ìròyìn tuntun tí a gbọ́ báyìí ni pé kábíyèsí ọba Ghandi Ọláoyè ti fi ìwé ìfisùn ránṣẹ́ sí ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Sheikh Tailat Yunus Olúṣínà Àyílára pé kó wá ṣàlàyé ara rẹ̀ bí ó ṣe rìnrìn àjò lọ sí Saudi Arabia fún hajj láì gba àṣẹ lọ́wọ́ kábíyèsí náà. Ọ̀rọ̀ ogun láàrin kábíyèsí Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù àgbà ìlú náà láti àsìkò díẹ̀ sẹ́yìn. Nínú ìwé ìfisùn náà, gẹ́gẹ́ bí a ṣe gbọ́, tí èèyàn láàfin Ṣọ̀ún tí kò dárúkọ ara rẹ̀ tún fìdí rẹ̀ múlẹ̀. Lótìítọ́ ni ààfin ìlú Ògbómọ̀ṣọ́ fi ìwé ránṣẹ́ sí ìmáàmù àgbà náà nítorí ìgbésẹ̀ rẹ̀ ọ̀hún ó tako àdéhùn tó wà nílẹ̀ láàrin àwọn méjèèjì léyìí tí ìmáàmù àgbà fúnra rẹ̀ fọwọ́ sí. Ìwé àdéhùn kan wáyé síwájú ìyànsípò Sheikh Àyílára kó tó bọ̀ sípò ìmáàmù àgbà ìlú náà pé nígbàkúgbà tó bá fẹ́ jáde tàbí rìnrìn àjò kankan tí yóò gbé kúrò ní ìlú Ògbómọ̀ṣọ́ fún ìdí ìyówù títí kan àwọn ojúṣe ẹ̀sìn bíi áàjì, ó gbọ́dọ̀ fi tó Ṣọ̀ún létí. Ìwé ìfisùn náà, èyí tí akọ̀wé ààfin ìlú Ògbómọ̀ṣọ́ Ọ̀gbẹ́ni Tóyìn Àjàmú buwọ́lù, tún yànnàná rẹ̀ pé ní ìgbà tí ó ń lọ sí ìrìn àjò náà, ìmáàmù àgbà náà tún fúnra rẹ̀ yan ẹni tí yóò máa délé dé gẹ́gẹ́ bí adelé ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́, èyí tí Ṣọ̀ún àti ìgbìmọ̀ rẹ̀ tún tọ́ka sí pé ó tako àdéhùn tí ìmáàmù àgbà náà ṣe kó tó wọ ipò. Wàhálà láàrin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù àgbà Sheikh Àyílára bẹ̀rẹ̀ nígbà tí ìmáàmù àgbà pe Ṣọ̀ún àti ìgbìmọ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lẹ́jọ́ lórí ìgbésẹ̀ láti yọ ọ́ nípò. Ṣọ̀ún àná ló fi Àyílára jẹ oyè ìmáàmù àgbà lọ́dún 2021 kó tó wàjà, èyí tí ìmáàmù àgbà náà sì ń sọ wípé ìyànsípò òun bá ìlàkalẹ̀ gbogbo mu, ìlànà tó fi mọ́ ìbámu ẹ̀sìn Islam tí ìgbìmọ̀ onímọ̀ nípa ẹ̀sìn nílùú Ògbómọ̀ṣọ́ sì fọwọ́ sí. Àmọ́ ṣá o, ọ̀rọ̀ mi ṣúyọ nígbà tí ọba Fọlábí Ghandi Ọláoyè jẹ gẹ́gẹ́ bí Ṣọ̀ún tuntun ní ìlú Ògbómọ̀ṣọ́ lọ́dún 2023 tó sì fárígá pẹ̀lú bí Àyílára sì ṣe ń di ipò mú gẹ́gẹ́ bí ìmáàmù àgbà ìlú náà. Tó kí ń lò kó pọ̀, àníri jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó ní iléeṣẹ́ Jígí Alára 24. Babalọ́lá Abímbọ́lá Olúwatósìn lóníròyìn. Títí di ìgbà mìíràn tá ó fìre àtayọ̀ pàdé. Ire o, ire lójú owó ń rí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.